ní àárọ̀ yìí láti the Vocal Aged Foundation ẹ mà káàárọ̀ o. Ẹ káàárọ̀. Ẹ dárúkọ yín fáwọn ará ilé ẹ jẹ́ kó mọ̀ pé ìwà ń bí. Orúkọ tèmi ni ọmọọba Adefolaju Sarumi, olùdarí àjọ the Vocal Aged Foundation. Àwa méjìlá wà. Orúkọ tèmi ni Olajumoke Akinola, èmi jẹ́ manager àbí báwo la ṣe ń sọ fún àjọ the Vocal Aged Foundation. Orúkọ wa ni. Ó dáa, the Vocal Aged Foundation kí ló ń ṣe ń bẹ̀, kí ló wà fún? Ẹ ṣé, a kí gbogbo ẹ̀yin ará ilé, a sì kí etí tó ń gbọ́ wa, a dẹ̀ kí ẹ̀yin ojú tó ń wò wá, nítorí pé a mọ̀ pé bá a ṣe ń ṣe lé náà ni àwọn wà lẹ́rọ alátagbà a kí ẹ̀yin náà, a wá kí ẹ̀yin tá a bá nínú stúdíò yìí, a dúpẹ́ fún pípè tẹ́ ẹ pè wá, lágbára Ọlọ́run a jọ máa rí rí bára wa ṣe. Lẹ́ẹ̀kan sí the Vocal Aged Foundation, àjọ tí kì í ṣe ti ìjọba ni, ṣùgbọ́n tí ó wà fún ìrànlọ́wọ́ àwọn arúgbó, àwọn olóyìnbó máa sọ pé care for the aged, tí ìrànlọ́wọ́ pé àmójútó tó ń ṣe àmójútó àti ìtọ́jú fún àwọn àgbàlagbà, àwọn arúgbó wa ní orílẹ̀-èdè Nàìjíríà, ṣùgbọ́n tí a kalẹ̀ sí ìpínlẹ̀ Èkó, tá a bẹ̀rẹ̀ láti Èkó, ṣùgbọ́n tí à ń gbà lérò láti gbé ọlọ́jà wa dé orílẹ̀-èdè wa káàkiri fẹ́ lọ sí gbogbo ẹ̀ka gbogbo ìpínlẹ̀. Àwọn pàtàkì tí wọ́n ń ṣe ní the Vocal Aged Foundation ni wípé à ń gbìyànjú láti dá club sílẹ̀, àjọ sílẹ̀ ní each local government, ní àwọn local government kọ̀ọ̀kan tá a ní ní ìpínlẹ̀ Èkó. Ó yàtọ̀ sí pé old people's home tí ìjọba ti ṣe, tí à ń fi àwọn arúgbó wa sí, a máa ń sọ nípa àwọn sọ pé abandon wọ́n táwọn nǹkan lọ́wọ́ fi àwọn arúgbó wọn lẹ̀ sí bí a ń torí pé kó má bàa máa disturb wọn nínú ilé wọn. Ṣùgbọ́n àwa ò ń ṣe yẹn, àwa kó àwọn arúgbó yẹn jọ ní local government kankan, láti jẹ́ wípé ẹ̀ẹ̀kan la máa lọ sí local government yẹn pẹ̀lú àwọn entourage wa, pẹ̀lú àwọn òṣìṣẹ́ wa, àwa òṣèré wọ́n máa tẹ̀lé wa, àwọn nọ́ọ̀sì máa tẹ̀lé wa, àwọn a máa ra oògùn níwọ̀nba, àwọn oògùn tá a tún gbà lọ́wọ́ àwọn tó tún ràn wá lọ́wọ́ à kó dání, a máa lọ bá àwọn arúgbó yẹn ṣeré, a máa pe mítìnì wọn, a ti gba orúkọ wọn, a ti gba nọ́mbà wọn ní local government wọn, àwọn chairman wọn ló máa fún wa ní hall tá a máa dé sí àti chair tá a máa fi jókòó, àwa pè wọ́n jọ là bá bẹ̀rẹ̀ program, nínú wọn bá máa dùn, ní wọn bá máa jó àwọn orin ayé àtijọ́, àwọn orin Oyèká Ọ̀wẹ́nù ní Osàn ní Adé ní Haruna Ṣọlá ní oríṣiríṣi eré la máa ṣe. Bá ṣe ń ṣe yẹn làwọn kan ń ṣètọ́jú níta, náà ń ṣe sugar level wọn, náà ń ṣe àyẹ̀wò wọn, oríṣiríṣi ètò la máa ṣe, tá a máa fi ṣe tán títí ìrọ̀lẹ́ ńjọ́ yẹn tó ní kálukú máa fi gba ilé ẹ̀ lọ. So ajẹ́ yẹn ni ètò tí àwa tún gbé kalẹ̀, tá a fi wò pé kí làwa náà lè fi dá sí, ká lè fi dá sí ìtẹ̀síwájú ìpínlẹ̀ Èkó. Ohun tí èmi fẹ́ mọ̀ ni pé ó ti jẹ́ pé àwọn arúgbó lè dojúkọ. Ẹ jẹ́ kẹ́ni kejì mi sọ. Ìdí tá a fi dojúkọ àwọn arúgbó rèé, ọ̀pọ̀lọpọ̀ gbà la máa ń rí wípé táwọn míì bá ti dàgbà ṣe la máa sọ wọ́n dàjẹ́, táwọn èèyàn kì í fẹ́ súnmọ́ wọn mọ́. Wọ́n ní àyà yẹn kẹ̀, àwọn ò máa fẹ́ dọ́dọ̀ ẹ̀ ni, àwọn ò máa fẹ́ dá sí i, àwọn ò tiẹ̀ ní dọ́dọ̀ grandma yẹn mọ́ o. Ọmọ mi gan tẹ́ bá gbé dání, I'm not going to grandma, nǹkan tó máa sọ fún yín nìyẹn. A rí i pé ṣe ló wá ń dàbí pé ọ̀pọ̀ gbà bíi pé ká máa gbàdúrà, ká máa sọ pé àgbà dídà bí ègún. Gbogbo adé láyé máa dàgbà yìí. Gbogbo wa ládẹ máa dàgbà, gbogbo wa la jẹ gbèsè pé ká darúgbó, bá a ṣe lè wù ká jẹ́ ọ̀dọ́ tó bá tó àsìkò kan a máa dàgbà. Ìdí táwa fún wa wò pé àwọn arúgbó yìí gangan làwa fẹ́ fojú sí ni pé ọ̀pọ̀ ìgbà lárúgbó yìí míì máa wà nílé, kò sọ́mọ ọ̀dọ̀, kò sẹ́ni tó máa ràn lọ́wọ́, kò sí kankan, wọ́n á wà ń bẹ́ẹ̀. Àwọn èèyàn tó bá tó pará àdúgbò ní ìyá àjẹ́ má pè mí o, má ràn mí níṣẹ́ o. A rò pé ọ̀pọ̀ ìgbà nínú wọn máa ń bàjẹ́ nínú ilé tán wà yìí, tó yẹ pé wọ́n máa rò pé àwọn dẹ̀ bímọ, àwọn wá dàgbà báyìí, ṣé àgbà táwọn dá iṣó ti dègún fáwọn ni. Làwa ṣe rò pé táwa bá kó wọn jọ ẹ̀ẹ̀kan láàrin oṣù méjì la máa ń dọ́dọ̀ wọn, ẹ̀ẹ̀kan láàrin oṣù méjì a máa lọ bẹ̀, láàrin oṣù méjì a máa tún padà lọ. Ìdí tá a dẹ̀ ṣe ń lọ ni pé a máa káwọn òṣèré bọ́n ṣe sọ, a máa bá wọn ṣeré. Ọmọdé
pàdé ń bẹ̀ wọ́n á jọ sọ̀rọ̀ ọ̀pọ̀ nínú wọn gan ìmíì wọ́n ti jọ pàdé ńléèwé ìwọ rèé wọ́n á jọ ṣeré látijọ́ yìí so ó wá dàbẹ̀ pé ṣe la kó wọn jọ èyí tí mi ò kí ń jáde oṣù 3 oṣù 5 tí ò ní bọ́ tánú lé á rí nǹkan kan ìdí tóun fi máa jáde lọ ṣeré á tún jẹ́ kí ẹ̀mí wọn tún túbọ̀ gùn sí ju bí ìbá ṣe gùn pé bóyá pé wọ́n kàn dé àwọn àánú ilé tán ronú ìfúnpá wọn àga gbogbo ìyẹn làwọn adẹ̀ tún mójútó a máa rí pa ìfúnpá wọn wò a máa wo ìtọ̀ ṣúgà pé ṣé wọn ò ní tán bá ní a máa kọ́ wọn bọ́ ṣe oúnjẹ tán lè jẹ nǹkan tán gbọ́dọ̀ máa ṣe àwọn ìdánilẹ́kọ̀ọ́ oríṣiríṣi bá ń ṣe fún wọn a máa gbé dókítà wá a máa kò sí ìta àṣẹ síbẹ̀ pé kọ́ ṣàfi lè ràn wọ́n lọ́wọ́ ìdí tá a ṣe mú àwọn arúgbó nìyí. ọmọọba Adefolaju ṣe mo pọ̀ ẹ́ dáadáa ibi tèmi báwo lẹ ṣe ń kó àwọn arúgbó ìgbọ̀ngàn báwo lẹ ṣe ń mú wọn ṣe máa ń lọ sí ilé ni àbí báwo. ìbéèrè tó lágbára ni ṣe rí ẹni tó bá máa ẹ̀yin màmá wa lè máa ń pa lówe àtàwọn bàbá wa tán wà nílé ẹni tó bá máa jẹyin inú àpáta kò ní wẹnu àké kówó yẹn jẹ́ ti ànábì Muhammad kó sì jẹ́ ti Jésù Kristi òun ni wípé ìṣòro ńlá la dojúkọ o pé nípa pípè wọ́n jọ nípa àbàṣe lọ ń pè wọ́n lé ṣùgbọ́n kí n tó sọ ìṣòro yẹn máa kọ́kọ́ padà sí òkè díẹ̀ láti sọ díẹ̀ nínú wípé kí nìdí tá fi jẹ́ pé àwa ń dojúkọ ọ̀rọ̀ arúgbó níyì tí ìṣòro yẹn fi jẹ́ pé ó di dandan ká fèsì ìṣòro yẹn ṣẹ́rí gbogbo wa pàápàá ṣẹ́rí èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí àwọn tó máa ń wò wá rí pé ọ̀dọ́ làwa méjèèjì tá wà bíi ọ̀dọ́ ni wá ṣùgbọ́n iṣẹ́ tá à ń ṣe gangan iṣẹ́ eré orí ìtàgé ni mo lọ fún lórí ní iléèwé gíga mo dẹ̀ tún jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ mo jẹ́ MC mo jẹ́ àwọn wò mí lórí tẹlifíṣọ̀n àtẹnìkejì mi lórí rédíò ni so ṣẹ́rí gbogbo nǹkan yẹn àwa wò pé kí ni ipa tí àwa pàápàá lè máa kó láti máa fi jẹ́ kí káwa náà lè máa fi ran àwọn èèyàn lọ́wọ́ tẹ́ bá rẹ nìyí sìn ó lè ibi tó ní ká kú bá ní tálẹ̀ǹtì ẹ̀ sí ló máa fi máa ran àwọn nǹkan lọ́wọ́ nípa ntọ́lọ́wọ́n bá ṣe fún àwa ń sìn àlówó ṣùgbọ́n ipa táwa ọ̀dọ́ títí wá kó ni pé ká fi ran àwọn àgbàlagbà títí wá lọ́wọ́ nípa iṣẹ́ tí à ń ṣe òun ló fà tá sọ pé welfare and entertainment ká máa ṣe fún àwọn arúgbó yìí òun ni àwọn olóyìnbó sọ pé a máa fi dìmí ẹ̀ fit la fi wò pé ó di dandan ká fèsì ìṣòro kí ìṣòro tá a bá ní nínú ẹ̀ ìyẹn ni máa fi padà sí ọ̀rọ̀ tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan yẹn nígbà tá a máa kó àwọn arúgbó yìí jọ àkọ́kọ́ lọ ń gba àwọn òṣìṣẹ́ ọ̀dọ́ bíi tiwa ní à sanwó fún wọn wípé òkè tí ẹ bí àbí 12 days ni o àbí 10 days ni o bá wa ṣiṣẹ́ ẹ lọ sí ojúlé sójúlé ẹ lọ sọ́ọ̀dẹ̀ lọ sí káà sí káà á fún wọn ní ID card a ṣèdánilẹ́kọ̀ọ́ fún wọn bó ṣe máa bá wọn sọ̀rọ̀ ẹ gba nọ́mbà wọn ẹ ṣe gbá ìgbà ṣiṣẹ́ nìyẹn wọ́n wá kó wọn jọ àwa sọ déètì tán máa pàdé a lọ ń lọ́ọ̀nchì wọn ní each local government. lórí ìfilọ́lẹ̀ tí ẹ ṣe káàkiri ìjọba ìbílẹ̀ yẹn lèmi wá fẹ́ mọ̀ jó ní ètò kan pàtó tẹ wá gbé kalẹ̀ tó máa jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ pé lóòótọ́ àti lódodo ẹ̀ ń gbégbésẹ̀ lórí ọ̀rọ̀ àwọn arúgbó yìí. ẹ ṣe ètò tí a gbé kalẹ̀ nísìnyí báyìí ni wípé a rí wípé Èkó ìjọba Ministry of Youth and Social Development àwọn ni wọ́n wà ní ìcháàjì irú àwọn kan báyìí so wọ́n ní àwọn ètò oríṣiríṣi tí wọ́n ń ṣe náà fún àwọn ọ̀dọ́ àtàwọn arúgbó ṣùgbọ́n èyí táwa ń ṣe yìí ó tún jẹ́ bí àfikún àtàṣekún táwa fẹ́ gbé kalẹ̀ òun la fi pè ní Èkó Aged Day and Award ìyẹn ló máa so gbogbo àwọn arúgbó wa pọ̀ ní each local government àti wípé tá a bá kó wọn pọ̀ díẹ̀ ká wá ṣe eré tá a máa ń ṣe kélékélé yẹn ká kúkú wá ṣe papọ̀ ní ojú kan ká fi yẹn bẹ̀rẹ̀ àyájọ́ ọjọ́ àwọn arúgbó títí wa náà. ọjọ́ wo lè wá fẹ́ ṣe yẹn báyìí níbo ló máa ti wáyé àwọn wo lẹ pè bóyá. ní ọjọ́ 16 oṣù kejìlá 16th December ní 2020 ọdún tá a wà yìí náà ni a máa ṣe aago 11 àárọ̀ ni ètò dẹ̀ máa bẹ̀rẹ̀ Adéyẹmí Bèrò auditorium ní Aláùsá secretariat ń bí láti fẹ́ ṣe é. àwọn wo lẹ pé ó yá. a fẹ́ fún àwọn kan ní oríyìn agẹ́bí award a pè bàbá wa Jákàndé a pè màmá wa Adénrelé Ògúnsànyà a pè àwọn bàbá wa Arẹ́gbẹ́ṣọlá gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gbà kan àti àwọn èèyàn bẹ́ẹ̀ la fẹ́ fún ní award. màmá wa Fọlákẹ́ Ṣólánkẹ́ SAN bàbá wa Kẹ̀síntì Adébútú wọ́n wé ọ̀dẹ ọ̀dà àwọn náà wọ́n ti ran àwọn arúgbó lọ́wọ́ àti bàbá wa àdẹ̀fẹ́ káwọn gómìnà wa náà kàn bá wa jókòó ńbẹ̀ kàn bá àwọn arúgbó yìí ṣeré kàn bá wọn ya
fọ́tò a wá wò pé ó dà ká kúkú mú arúgbó márùn ní local government kọ̀ọ̀kan nítorí àrùn corona kírò má bàa pọ̀ jù. ìlànà sún fún ọ. bẹ́ẹ̀ ni àyà lè gbà wá. a dẹ̀ pé àwọn òṣèré oníranran kan wá bá wọn ṣeré, àwọn òṣèré bíi bàbá wa Omilani eégún létí kan wá ṣeré fún wọn bẹ̀, àwọn bàbá wa Pa James la fẹ́ káwọn náà kan tó wá dá wọn lára yá. A ti ránṣẹ́ sí bàbá wa Sunny Adé káwọn náà wọ́n play orin wọn mọ̀ wọ́n á bá wọn àbájọ ya fọ́tò. Arúgbó tó bá dẹ̀ jẹ́ pé birthday ẹ̀ bá súnmọ́ ọjọ́ yẹn wọ́n á gbé kéèkì wọn wá, a fẹ́ kó oríṣiríṣi kéèkì kún bẹ́ẹ̀ ká gbé káwọn gọ́fúnà bá wọn ya fọ́tò. Bàbá wa Jákàndé gangan lágbára Ọlọ́run kọ́lọ́run dẹ̀ mí sí àtẹ̀káwọn náà wá ń jókòó kan bá wọn ya fọ́tò. kí àwọn arúgbó wa lè mọ̀ wípé ìjọba pàápàá ò fọ̀rọ̀ wọn ṣe tó ní èyí tó máa san tó bá fẹ́ wọlé àwọn arúgbó yìí. àbẹ́ ìlú náà máa fi ra. rárá o ọ̀fẹ́ ni o kò láǹkàrà kò sáǹkàrà nínú ẹ̀ o ju wípé ohun tá a ṣe ni wípé a ti mú ìwé ìpè lọ sí gbogbo local government kọ̀ọ̀kan fún àwọn alága local government wọn pé ẹ jọ̀wọ́ o arúgbó 5 ní local government yín ẹ fi ránṣẹ́ sí wa torí pé àdá ṣiṣẹ́ lásán à ń bá àwọn alága ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan là ń bá ṣiṣẹ́ torí ẹ̀ a ti fi ìwé ìpè ránṣẹ́ sí wọn pé ẹ jọ̀wọ́ ẹ bá wa fún àwọn arúgbó 5 ní ìwé ìpè ẹ bá wa kó wọn wá lọ́jọ́ yẹn kán dẹ̀ gbé wọn padà sílé. Ọya fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ fún àwọn èèyàn ní nọ́mbà yín tó wọ́n lè fẹ́ pè yín nígbà míì àbí ọya àwọn arúgbó yẹn wọ́n ń gbọ́. fún 080 080 52 52 89 89 23 23 12 12 lẹ́ẹ̀kan sí 080 080 52 52 89 89 23 23 12 tàbí 081 081 069 069 33 33 973 973 lẹ́ẹ̀kan sí 081 081 069 069 33 33 973. 973. èyíkéyìí tẹ́ bá ti pè nínú àwọn nọ́mbà méjèèjì yìí ẹ bá wọn sọ̀rọ̀ nínú àjọ the Vocal Aged Foundation láṣẹ Èdùmàrè ọjọ́ náà kò bá gbogbo wa láyọ̀ bó ṣe máa rí nìyẹn torí ọmọdé náà ń bọ̀ wàá dàgbà ṣùgbọ́n kí àwọn èwe wòye ká má bàgbà jẹ́ torí akọni lọ́la.